tó bá ti fẹ́ pa ó ní àwọn oògùn kan tó ń tàn 50 naira rà kó fi sínú ẹ̀fọ́ fún ó máa kúkú òjijì ní straight tí ò bá ti kúkú pa mí. Best advice tí mo lè fún ẹ yí ẹ nìyẹn gbogbo nǹkan tó níyẹn ó máa lè jẹ́ tiẹ̀. Jesus! ọ̀rẹ́ mi ò dẹ̀ ṣú ọ pé tí n bá ti pa kò ní sí anything kò ní sí kankan ó máa kú gbé nìyẹn. ó máa kú nìyẹn straight. ó ṣú ọ. mo ṣú ọ pa. tó bá ṣú ọ kò sí ṣíṣe náà mú mi lọ bí tí màá ti get oògùn yẹn kí n lè rà like ó ṣe mí kí n ti pa kọ́mọ́kọ́mọ́ like ṣé o understand now babe. mo understand ẹ ìwọ má fọmù wà pẹ̀lú ẹsẹ̀ we gather day. ọ̀rẹ́ mi aṣọ tí a fẹ́ fi ṣe pàtí yẹn òmò ètò pè ní 70,000. wọ́n ní pé aṣọ yẹn ọ̀pá kan 70,000 jọ 70,000 ọ̀pá mẹ́fà 70,000 calculate 70,000 lọ́nà ọ̀pá mẹ́fà èló ló jẹ́ 70 times ọ̀pá mẹ́fà nìyẹn babes ó ti lọ fà á. ó lo ọgbọ́n ṣé ò tilẹ̀kùn ni ó yẹ kó tilẹ̀kùn ó lọ máa ṣọ́ wa báyìí. Dead body go surplus. Who is this man in the first place? Kábíyèsí Elédùmarè. Wàhálà máa ṣẹlẹ̀. Ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Ẹ pẹ̀lẹ́. jọ ṣé mo pè ọ́ wọlé kí ló wá ṣe ní rúùmù wa. Ẹ jọ̀ọ́ ní tí mo fẹ́ mọ̀ ní wípé kí ló tẹ́ fẹ́ fi pọ̀ ga. Jesus. jọ ìkan táwọn aṣọ ṣì wọ́ gbọ́ ni. Tààràtààrà ni mo gbọ́. Ẹ jọ̀ọ́ ní tí mo kò fẹ́ mọ̀ ní wípé kí ni géènì yín tẹ́ ẹ bá pa ọkọ yín ẹ kò gbé mi débẹ̀ mo promise yín mi ì ní ṣe nǹkan kan mo kàn fẹ́ mọ̀ ìdí tẹ́ ẹ fẹ́ fi pa àti géènì yín ó tán mo promise yín pé ẹ ní san nǹkan kan lẹ́yìn yẹn tẹ́ ẹ bá ti san nǹkan kan lẹ́yìn ẹ pa mí. A lot wà ńlẹ̀ like a lot of things a lot of property tí ọkọ mi ní tó pọ̀ sílẹ̀ ogún yapa fún èmi àtàwọn ọmọ mi ṣé wàá mọ̀ kan tó wà ń bẹ̀ tí mo ṣe fẹ́ pa ọkọ mi ní dandan ó ní pé ó ní project kan tó ń ṣe tó worth 600 million tó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé orúkọ mi àtàwọn ọmọ mi ló fi sí kó wá máa wò ó ti fihàn lóyún síta jọ kí wàá ní èrè mi ṣó dẹ̀ rántí pé ọmọbìnrin nìkan ni mo bí mi ò dẹ̀ mọ̀ bí ọmọ ọkùnrin ni ó fẹ́ bí ọ̀rẹ́ mi tó wà bí ló wá fún mi ní information yẹn so nǹkan tó fẹ́ fi pa ọkọ mi nìyẹn kí lè jèrè torí àwọn ọmọbìnrin ni mo bí sílẹ̀ mi ò kì í ṣe pé ó kàn wù mí kí pa bọ̀ mi ogún yẹn pọ̀ ju pé kí n máa kí yẹ kí olórí wá gbà ṣe mi ṣe náà èèyàn ṣáà ní ṣiṣẹ́ kórí olórí wá jẹ́ náà mi ò lè gbà kórí olórí wá gbà ṣe mi ṣe èmi àtọkọ mi àti mọ́mọ́ mi tátijọ́ ti bẹ̀rẹ̀ ẹnìkan wá sọ pé òun fi wá dẹ̀bi tí àyà sí ara o mi ò lè gbà kó lè. mo wà lẹ́yìn ọ̀rẹ́ mi. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Kò sí wàhálà tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n pè wọ́n kí n sọ fún wọn pé wọn ò ní pẹ́ kúkú òjijì ìwà àwọn òde àbáná ṣe máa fún yàn lóyún síta wọ́n máa fún yàn lóyún síta. ta ló fẹ́ pè. mo fẹ́ pọ̀ kọ́ yín kí n sọ fún wọn pé wọn ò ní pẹ́ kúkú òjijì nǹkan tó ṣe ò dáa ẹ jẹ́ pé wọn kí n sọ fún wọn ẹ jẹ́ pé wọn. mi ò rán ẹ dé gbogbo bẹ̀ yẹn náà. ẹ jẹ́ pé wọn kí n sọ fún nǹkan tó ṣe fún yín ò dáa wọ́n ṣe máa fún yàn lóyún síta. má pè náà má pè. kí ló dé tí mi fi ní pè wọ́n kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ pé wọ́n ṣàṣẹyìn àwa la máa padà èmi àti yín gan àtọ̀rẹ́ yín tó wà lẹ́yìn èmi àti yín lájọ máa win ní ọ̀gá tó bá ti kú bẹ́ẹ̀ àti win ní wọn bẹ́ẹ̀ yẹn wà wọn ò dáa èèyàn lè kú nǹkan tó ṣe yẹn náà ikú tọ́ sí wọn ẹ jẹ́ kúkú pé wọ́n jẹ́ pé glo wọn gbà yẹn. ó mọ̀ pé tó bá ti lè pé bẹ́ẹ̀ gbogbo ayé ló máa mọ̀ kọ́ ta ṣe gbogbo èèyàn ló máa mọ̀ kọ́ ta fẹ́ ṣe má pè é àwa la máa padà máa jẹ̀bi. ìdá kàsàlà dàgẹ̀tìmá òru là ń ṣèkà táwọn èèyàn bá ti mọ̀ pé àwa la pábà àwa la padà máa jẹ̀bi. bẹ́ẹ̀ ni àwa la máa jẹ̀bi nǹkan tí wọ́n sọ ni kò gbọ́. so definitely àjẹpẹ́ yìí náà tí mo gbé nǹkan tẹ́ fẹ́ ṣe ò dáa ni. bẹ́ẹ̀ ni. so pé nǹkan tẹ́yìn náà fẹ́ ṣe ò dáa. o lè understand. yes ọ̀gá ẹ̀ wà at fault ọ̀gá ẹ̀ mo ṣáà jẹ́. so oyún tá a ṣe kàbá yìí ni pé ẹ bá tẹ̀ wá máa pa wọ́n anybody gbọ́dọ̀ gbọ́ sí. bẹ́ẹ̀ ni anybody ò gbọ́dọ̀ gbọ́ sí i. tí ọ̀pọ̀ wa bọ́ sí báwa la máa jẹ̀bi. bẹ́ẹ̀ ni anybody gbọ́dọ̀ gbọ́ sí. anybody gbọ́dọ̀ gbọ́ sí. ṣé mo tó wá ṣẹlẹ̀ báyìí. ṣe rí gbogbo kan tó bá ti jọ mọ́ pé kéèyàn máa ṣe kọ kéèyàn méjì kéèyàn mẹ́ta máa gbọ́ sí mo ti yọwọ́ mi kúrò ńbẹ̀ o ṣé mo nǹkan tẹ́ ẹ̀kọ́ máa ṣe fún mi mo ti yọwọ́ mi máa wọ̀rí mo ti gbọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe ṣé tí ẹ̀kọ́ pa wọ́n ẹ pa wọ́n fi òkú sílẹ̀ fọlọ́run but mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ò lọ́wọ́ sí pé ẹ fẹ́ pa wọ́n àwọn èèyàn ní gbọ́ sí èmi ò bá yín sí nínú pé wọ́n ní gbọ́ sí o ẹ kò ṣáà pa wọ́n ẹ fi òkú sílẹ̀ fọlọ́run ṣé gbọ́ ẹ jẹ́ kí n máa lọ. kásálà náà má lọ. mo sọ nǹkan kan báyìí ẹ kò pa wọ́n mọ́ a máa lọ kò sí wàhálà
kò sí wàhálà mi ò bá yín jà báyìí ẹ kò sá pa wọn ọ̀gá náà bàjẹ́ ikú tọ́ sí wọn ẹjọ́ kú kò jíjì. má lọ náà. Okay, Kasala, name anything you want. ẹ fún mi ẹ fún mi. Anything tó bá fẹ́. bẹ́ẹ̀ máa fún mi. Honest máa fún ẹ. ṣé mo pẹ́ yín náà pọ̀ mi ò ní wo lẹ́ẹ̀mejì ìgbà tá a bá ti gbé yín jáde tẹ́ máa dúró sínú mọ́tò ẹ̀yin náà lè máa wọṣọ nínú mọ́tò ẹ̀yin kì í má jáde pé ẹ̀rù máa ìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ sínú mọ́tò màá gbé yín jáde màá gbé yín bọ̀ bẹ́ẹ̀ náà lẹ́rù dìbò yín lẹ́kọ́ gbogbo ẹ̀jọ́ àti ọ̀rẹ́ yín kan tó wá lọ mú kí ló dé kí ẹ̀yin nìkan ni èmi nìkan máa ṣe gate man èmi nìkan máa ṣe driver máa ṣe gate máa lọ máa bọ̀ ẹ̀dẹ̀ gbé mi gbàgbé mi sẹ́nu gate síbẹ̀ yẹn tí má ti fẹ́ wọlé tí bá ti fẹ́ bọ́ṣọ nínú ilé tẹ̀ fẹ́ bọ́ pátá ẹ̀rì jẹ́ mọ̀ ọyàn nìkan lẹ́ máa ń ṣe ọ̀mì nínú mọ́tò tó gbogbo àwọn ọ̀tẹ̀ ṣe ọ̀mì yẹn ó ti kó sínú ọpọlọ mi kan tó yẹ pé mo lè tẹ̀kẹ́ mọ́ tó bẹ́ ṣe wá pọ̀ ibà a máa fẹ́ra wa tẹ́ bá pọ̀ gà tán o a máa fẹ́ra wa tẹ́ bá pọ̀ gà tán o a dẹ̀ máa fẹ́ra báyìí ọlọ́run dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ dòjìnà síbi tí mo jòkó sí so èmi àti máa kọ́kọ́ nẹ́ra wa dáadáa tó ti yé yín àtẹ̀yìn àtọ̀rẹ́ yín ni o. Èwo ni tèmi ń bẹ̀ èwo ni tèmi tó ń dárúkọ ìwọ ọ̀gá Kasala kílẹ̀ náà. mo tó fẹ́ máa ní ẹ̀yin méjèèjì ni. Stop ẹ̀ má lọ bẹ̀ yẹn o èwo ni tèwa àtọ̀rẹ́ ẹ̀ tó ń babe dárúkọ. náà àṣé o ti gbàgbé ni ṣèbó sọ́lẹ̀ kan yẹn sì pé we get that day. No gádà di gbogbo eléyìí. ẹ jẹ́ kí n máa lọ mọ̀ ẹ́. Ní sùúrù náà Kasala. pé kí n máa bọ̀.